Yo bọ́rọ̀ bá ti di kádáró báyìí ẹ bá ránṣẹ́ pàgbé tó bá ti di kákòsùn alùkò ní ránṣẹ́ pé bẹ́ẹ̀ ni tó bá ti di ti ṣẹ̀ṣẹ̀ fún lèkélèké lọ̀gá nínú ṣẹ̀ṣẹ̀ fún tó bá ti di ìròyìn lájà balẹ̀ èyí tí ó ní ìkìmí nínú tí kò sì lẹ́jà bákan nínú ìkànnì Àrólé Baba 1010 TV2 òun náà òun ló ṣe bẹ́ẹ̀ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ látàrí ìròyìn àjà balẹ̀ èyí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì tá a jọ wà yìí mọ́ kí wá pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi fún ti àsìkò yìí ọdẹ ọdún bí ayọ̀ ire ní gbogbo gbà lọ́dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wà láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún tàsìkò yìí náà lágbálẹ̀ gbọ́dẹ̀ tá a tún mú wa sójú mọ́ màwòrán àti tí ìgbọ́ ẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa ebo kò níròyìn ẹ ti mọ̀ pé òyípadà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi jẹ́ kókó níròyìn lágbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Mo gbàgbọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà yóò gòkè àgbà lójú ẹ̀mí mi Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ èyí di mímọ̀ nítorí ọ̀rọ̀ òṣèlú àti wàhálà tí ń bẹ láàrin Wike pẹ̀lú Fubara níṣe làwọn agbébọn ṣínà ìbọn bolẹ̀ fáwọn ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ ọ̀hún látàrí pé wọ́n ṣe àtìlẹ́yìn fún Fubara ní ìpínlẹ̀ Rífàsì. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti tẹ ọ̀kan lára ẹ̀ṣọ́ aláàbò immigration tẹ́lẹ̀ èyí tó ń ta ìbọn fáwọn agbésùmọ̀mí nínú igbó l'Àbújá àti ìpínlẹ̀ Kaduna. Níṣẹ́ ni akẹ́kọ̀ọ́ LASU ó sọnù ni kì í ṣe pé wọ́n fi ṣe ètùtù ọ̀rọ̀ rárá o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ló sọ èyí di mímọ̀. Ìpínlẹ̀ Èkó náà ni mo sì wà ó kéré tán ènìyàn méjì ló ti jáde láyé báyìí nígbà tí àwọn mẹ́fà míì tán wà ní ilé ìwòsàn lẹ́yìn ìjàmbá ilé tó wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ tẹ adigunjalè tó na pápá bora lẹ́yìn ìwà burúkú tó wù tán ní ìpínlẹ̀ Ògùn. Àwọn agbébọn ti ṣekú pa olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì tán jí gbé ní ìpínlẹ̀ Kaduna. Níṣẹ́ làwọn báńdíìtì pa ìlú run tán pátápátá báyìí wọ́n ṣekú pa fìjìláńtẹ́ 12 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì tún jẹ́ àwọn 4 míì gbé lọ ní ìpínlẹ̀ Zamfara. Ǹjẹ́ yìí tiẹ̀ ti gbọ́ ti tàwọn sọ́jà tán ya wọ ilé iṣẹ́ amúnáwá ti ìlú Ìkẹjà nípínlẹ̀ Èkó kí ló ń tó ṣẹlẹ̀ láàrin wọn ẹ gbọ́ láìpẹ́ yìí. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Mo gbàgbọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà yóò gòkè àgbà lójú ẹ̀mí mi Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyún Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní ó mà ti sọ ọ̀rọ̀ ìdánilójú àti ìdánimọ̀ níbi tó ti ṣe ní àlàyé lásìkò tó ń ṣe ayẹyẹ ọjọ́bí ọdún 50 lókè pẹ̀ èyí tó wáyé lánàá òde yìí lásìkò tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ń ṣe ìfilọ́lẹ̀ ìwé àkànṣe rẹ̀ tó wáyé ní Center for Human Security and Dialogue Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library èyí tó wà ní Abẹ́òkúta ibẹ̀ ló ti sọ èyí di mímọ̀ ó ní àlàyé tí òun yóò ṣe fáwọn ọmọdé Nàìjíríà ni pé lóòótọ́ àti lódodo a mọ̀ pé orílẹ̀-èdè yìí ó ní kùdìẹ̀kudiẹ ìyàn ń bẹ lóde àìsí ètò ààbò ńkọ́ àti ètò ọrọ̀ ajé tó dẹnu kodò ó ní ṣùgbọ́n ó dán lójú gbangba pé pẹ̀lú bọ́n ṣe ń ṣe ayẹyẹ ọjọ́bí ọdún 50 lókè pẹ̀ yìí ó ló sì dán lójú torí pọ̀ nígbàgbọ́ nínú Elédùmarè àti orílẹ̀-èdè Nàìjíríà pé a yóò sì dé èbúté ògo láìpẹ́ yìí nígbà tó tún ṣe àlàyé wípé nínú ìwé tí òun ṣe àkànṣe rẹ̀ yìí níṣe ni òun ṣe àlàyé níbẹ̀ wẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbọ́dọ̀ jí gìrì kí wọ́n sì gbára wọn kúrò ní oko ẹrú àwọn òyìnbó amúnisìn òní láti bí 100 ọdún méjì sẹ́yìn tá a ti jàjàbọ́ níṣe la sì tún rápálá láti padà sí oko ẹrú ọ̀hún onítà bá sì jára wa gbà kúrò ní oko ẹrú àwọn òyìnbó amúnisìn yìí ó ṣeéṣe kí orílẹ̀-èdè Nàìjíríà kó padà sí ẹ̀yìn kó sì di akúrẹ̀tẹ̀ ó ní nínú ìwé tó ń kọ yìí ló ń ti ṣe àlàyé ibi tí Nàìjíríà ti ń bọ̀ ibi tó ń lọ àti ibi tí agbẹdúró báyìí òun ó sì wá dùn lójú gbangba pé orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣèso rere fáwọn ọmọ orílẹ̀-èdè yìí láìpẹ́ yìí bẹ́ẹ̀ bá sì wá gbàgbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun ló ti kọ́kọ́ kí Olúṣẹ́gun Ọbásanjọ́ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó wáyé lánàá níbi tó ti júwe Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí aṣáájú tòótọ́ tó mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà nípa ètò ọrọ̀ ajé àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí Tinubu òun ló fi èyí ránṣẹ́ níbi ọ̀rọ̀ àtẹ̀jáde rẹ̀ tó ti kí Olúṣẹ́gun Ọbásanjọ́ kú ayẹyẹ orí kádùn rẹ̀ èyí tó wáyé lánàá òde yìí.
nítorí ọ̀rọ̀ òṣèlú àti wàhálà àárín Wike pẹ̀lú Fubara níṣẹ́ làwọn fijilantè náà ṣínà ìbọn bolẹ̀ fáwọn ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ ọ̀hún èyí tán sọ dímọ̀ wípé wọ́n jẹ́ àwọn alátìlẹ́yìn fún gómìnà ìpínlẹ̀ Rivers tí ń ṣe Fubara. Kò dín ní ènìyàn 8 tán sọ dímọ̀ wípé wọ́n bẹ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí ní abúlé tó pè ní Elele ìjọba ìbílẹ̀ Ikwere ní ìpínlẹ̀ Rivers pẹ̀lú bá ṣe sọ dímọ̀ wípé àwọn agbébọn tán jẹ́ Elele Security Planning and Advisory Committee SPAC ó ní wọ́n sọ dímọ̀ wípé wọ́n ṣe ìkọlù sáwọn alátìlẹ́yìn tán jẹ́ olólùfẹ́ fún Similalayi Fubara tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Rivers. Ǹjẹ́ kí ni ó bí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers Grace Iringekoko ètò ṣe fáwọn oníròyìn ó sọ dímọ̀ wípé àwọn ọ̀dọ́ inú ìlú Elele yìí ó ní wọ́n kóra wọn jọ tó ti ń sọ̀rọ̀ nípa òṣèlú ní ìpínlẹ̀ Rivers náà níbi tí wọ́n ti ń gba àwọn ènìyàn níyànjú lórí ètò òṣèlú ọ̀hún. ó náà ti sọ dímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi agbébọn ọ̀hún tí wọ́n jẹ́ fìjìláńtè nínú ìlú náà ó ní wọ́n kó ìbọn jáde láti àṣẹ tó wá láti ẹ̀dọ̀ ẹni tó jẹ́ adarí wọn tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lu àwọn ènìyàn náà. wọ́n sọ ní àlàyé wípé ẹni tó jẹ́ adarí àwọn security planning yìí ó ní ó ti ṣe ní àlàyé tó ti ń dúnkokò mọ́ àwọn tó jẹ́ alátìlẹyìn fún Fubara ní ìpínlẹ̀ Rivers pé níṣẹ́ làwọn yóò pa wọ́n tán ní kọ̀ọ̀kan àfi tí wọ́n bá tó ronú pìwàdà láti ṣe àtìlẹ́yìn fún Nyesom Wike tó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. nígbà tí ó sì tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó ní lásìkò táwọn ọ̀dọ́ làǹgbà náà tán bára wọn sọ̀rọ̀ tó sì ń jíròrò lórí ètò òṣèlú ní ìpínlẹ̀ Rivers ọ̀hún ó ní wọ́n ṣínà ìbọn bolẹ̀ táwọn 8 tán bẹ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ilé ìwòsàn báyìí. nígbà tí wọ́n sì sọ dímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi náà ó náà ti ná pápá bora ṣáájú kí àwọn agbófinró kí wọ́n tó débi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀. àmọ́ ṣá Grace Iringekoko alukoro ó ní àwọn sì ń tẹ̀síwájú nínú ìwádìí àwọn láti ṣe àwárí àwọn oníṣẹ́ láabi náà èyí tí wọ́n wu ìwà burúkú ọ̀hún fún àwọn ọ̀dọ́ làgbà inú ìlú náà. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti tẹ ọ̀kan lára ẹ̀ṣọ́ aláàbò immigration tẹ́lẹ̀ èyí tó ń ta ìbọn fáwọn agbésùmọ̀mí ní Àbújá àti ìpínlẹ̀ Kaduna. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn agbófinró tí wọ́n wà ní agbọn anti-kidnapping unit ìyún ẹni tó jẹ́ aṣáájú wọn Mustapha Mohammed ètò ṣe ní àlàyé fáwọn oníròyìn ibẹ̀ ló ti sọ mímọ̀ wípé àwọn ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú arákùnrin tí wọ́n fi orúkọ rẹ̀ léde ṣùgbọ́n tí wọ́n sọ mímọ̀ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ immigration tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti sọ mímọ̀ wípé wọ́n bá àwọn ìbọn ìléwọ́ tuntun tó jẹ́ new model tán ṣẹ̀ṣẹ̀ ṣe láàrin ọdún 2022 sí àsìkò yìí ní ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé ó jẹ́wọ́ lóòótọ́ àti lódodo pé ọ̀kan tẹ́lẹ̀ lára àwọn àjọ immigration ni òun jẹ́ ṣùgbọ́n báyìí níṣe ni òun kó ìbọn fáwọn agbésùmọ̀mí tán bẹ ní inú igbó tí olúùlú lẹ̀ yìí ti ń ṣe Àbújá àti ti ìpínlẹ̀ Kaduna. ó ní òun ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ ó ṣẹ́gi tẹ́ ẹ̀ bá sì gbàgbé kọmíṣánná àwọn ọlọ́pàá ní olúùlú lẹ̀ tí ń ṣe Àbújá Túnjí Dìísù ó ló ti ṣe àlàyé ṣáájú wípé ní àkókò tá a fi kóròyìn jọ ó ní láàrin oṣù kínní sí ọjọ́ 28 inú oṣù kejì tó tẹnubodò níbi ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn ó ní láàrin oṣù kan síra wọn kò dín ní àwọn ọ̀daràn tí wọ́n jẹ́ 300 tọ́wọ́ ti bà ní kọ̀rọ̀kọ̀ndù olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. nínú wọn ló sọ dímọ̀ pé wọ́n jẹ́ ajínigbé adigunjalè àti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nínú ètò sì tún lu àwọn agbófinró náà lọ́gọ̀ọ́ ẹnu lórí bọ́n ti fi páńpẹ́ òfin gbé èyí tí ó jẹ́ immigration tẹ́lẹ̀ tó ń kó ìbọn fún àwọn oníṣẹ́ láabi ọ̀hún ní Àbújá. bákan náà ni ó tún ní àwọn ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí àwọn agbègbè kọ̀ọ̀kan níbi tí wọ́n ti kọ́ àwọn ilé kan tán pàtì èyí tí àwọn oníṣẹ́ láabi tán ti ń lò láti fi ṣe iṣẹ́ burúkú ọwọ́ wọn. àwọn agbègbè bíi Deidei, Karu, Ngwarinpa, Chikwi àti Matama tó fi mọ́ àwọn agbègbè míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nílò ètò sì ní àwọn ń ṣe àṣeyọrí látàrí ìkọlù gbogbogbà àti ti gbogbo àsìkò táwọn ṣe sí àwọn oníṣẹ́ láabi yìí. ó sì ní ọwọ́ ti bà èyí tó jẹ́ immigration tẹ́lẹ̀ tó sì ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ láti ìmọ́lẹ̀ àwọn báyìí. níṣe ni akẹ́kọ̀ọ́ LASU ó sọnù ni kì í ṣe pé wọ́n fi ṣe oògùn ọ̀rọ̀ rárá o. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ló sọ èyí di mímọ̀.
pẹ̀lú bí ìròyìn ikú akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó Adédàmọ́lá Ògúnbọ̀dé tó ti ń jàrìnrìn káàkiri orí ayélujára láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn nínú èyí tí wọ́n sọ bímọ wípé níṣe ni olùṣọ́ àgùntàn kan ètò ní ilé ìjọsìn ní Ọ̀jọ́ tí ń ṣe ìpínlẹ̀ Èkó tí wọ́n sọ bímọ wípé ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún lẹ́yìn tí wọ́n gba owó gọbọi tó jẹ́ 1.5 million naira láti kúrò nínú àsùnwọ̀n rẹ̀ èyí tí wọ́n sì sọ dímọ̀ wípé ó ti wà ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró báyìí níṣe ni Benjamin Hundeyin alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ló ti wá ṣe àlàyé bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan-an ó sọ dímọ̀ wípé kì í ṣe wípé wọ́n ṣe bẹ́ẹ̀ jí arákùnrin ọ̀hún gbé tí wọ́n ṣekú pa láti fi ṣe ètùtù ọ̀rọ̀ ó ní ní tí ó wà níwájú àwọn gẹ́gẹ́ bí ìròyìn tí ó ti àwọn lọ́wọ́ àti ìwádìí tí àwọn ń ṣe ó ní wípé Adédàmọ́lá Ògúnbọ̀dé ó sọnù ní o kì í ṣe pé àwọn rí ẹ̀yà ara rẹ̀ kankan níbì kankan gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń gbé káàkiri orí ayélujára wípé wọ́n ṣe bẹ́ẹ̀ kún wẹ́lẹ́wẹ́lẹ́ tán sì sin ara rẹ̀ tó kù sí ẹgbẹ́ ilé ìjọsìn ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni àti ìròyìn òfégè ó ní táwọn mọ̀ ní wípé arákùnrin náà ó sọnù ni àwọn ò sì tí ì rí ohunkóhun nípa rẹ̀ báyìí ó ní bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ àti lódodo àwọn ti fi páńpẹ́ òfin gbé àwọn mẹ́ta tí wọ́n jẹ́ afurasí táwọn nípa bí arákùnrin ọ̀hún bó ṣe ṣe bẹ́ẹ̀ rin àrìnù ní inú ìlú náà ó ní nínú wọn náà ni olùṣọ́ àgùntàn tán fún rere rẹ̀ káàkiri wà ó ní ṣùgbọ́n àwọn ò rí òkú rẹ̀ níbi kankan tí wọ́n sin sí tẹ́ ẹ̀ bá sì gbàgbé níṣe ni ẹni tó jẹ́ Gíwá àti níṣe ni ẹni tó jẹ́ igbákejì akọ̀wé àgbà ní ilé ẹ̀kọ́ LASU ti ìpínlẹ̀ Èkó Olúwayẹmísí Thomas Ọ̀nàṣílẹ̀ ló ti kọ́kọ́ fi ìròyìn náà tó ti fi léde wípé àwọn agbófinró gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ wọ́n sì ja ìjà wọn bó ṣe tó àti bó ṣe yẹ láti wá ìdájọ́ òdodo fún ọ̀dọ́kùnrin tó jẹ́ ẹni ọdún 28 akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe bẹ́ẹ̀ pa ní ìpakúpa ọ̀hún pé kí wọ́n ṣe ìdájọ́ òdodo lé lórí nígbà tó tún ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún níṣe ló tún ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó kù wípé ẹ jẹ́ kájọ ya ikọ̀ ojú ni alákànfin sọrí lórí ọ̀rọ̀ yìí tẹ́ bá kẹ́fìn àwọn oníṣẹ́ láabi kankan ẹ tètè ké gbàjarè síta kàn fi páńpẹ́ òfin mọ́ àwọn ènìyàn náà bẹ́ẹ̀ ni Benjamin Hundeyin ó ṣe àlàyé tó sì sọ ní àsọyàn pé kì í ṣe pé wọ́n fi ṣe oògùn ọrọ̀ àbí ètùtù owó ṣùgbọ́n ìyìn tó wà wájú àwọn ni pé ó sọnù ni àwọn ò sì tí ì rí orípa rẹ̀ rárá lásìkò tá a fi ń kóròyìn jọ. ìpínlẹ̀ Èkó yìí náà ni mo sì wà báyìí ó kéré tán ènìyàn 2 ló ti jáde láyé báyìí nígbà tí 6 wà ní ilé ìwòsàn lẹ́yìn ìjàmbá ilé tó wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní agbègbè tó pè ní Oríwù Estate èyàn ní Èkó níṣe ní ilé alájà 2 kan ló ṣe bẹ́ẹ̀ jálulẹ̀ lásìkò táwọn òṣìṣẹ́ tán ṣiṣẹ́ lọ́wọ́ ní inú ilé ọ̀hún èyí tó ti gba ẹ̀mí ènìyàn 2 báyìí gẹ́gẹ́ bí àlàyé lẹ́ni tó jẹ́ akọ̀wé àjọ LASTMA èyàn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ìpínlẹ̀ Èkó Olúfẹ́mi Dámilọ́lá èyí tó ṣe fáwọn oníròyìn lánàá òde yìí ó sọ dímọ̀ wípé ní nǹkan bí dédé aago 4 ìrọ̀lẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí ilé alájà 2 náà bó ṣe ṣe bẹ́ẹ̀ dáwó lulẹ̀ tó sì wó lu àwọn ènìyàn bíi 14 ní inú wọn ó sọ dímọ̀ wípé àwọn ènìyàn tó wà ní abẹ́ ilé náà ó ní 2 ti jáde láyé nínú wọn nígbà táwọn 6 ń bẹ ní ilé ìwòsàn lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí ó tẹ̀síwájú pé n tó ṣẹlẹ̀ ti ilé alájà 2 náà tó fi ṣe bẹ́ẹ̀ dàwó ó ní àwọn kò tí ì ní ìròyìn ẹ̀ lọ́wọ́ lásìkò tá a fi ń kó ìròyìn jọ ṣùgbọ́n níwádìí sì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ làwọn 6 ọ̀hún gba ìtọ́jú ní ilé ìwòsàn abẹ́ Elédùmarè kó máa ṣọ́ wa nínú ewu gbogbo tó lè máa ṣẹlẹ̀ káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà àti bìyówù kálẹ̀wà kẹ̀tì máa gbé tòmí ní fatafata. Ọwọ́ ti tẹ adigunjalè tó na pápá bora lẹ́yìn ìwà burúkú tó wù tán ní ìpínlẹ̀ Ògùn báyìí arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Wàsíù Àlíù ẹni ọdún 28 ó ní ọwọ́ ti bàbá yìí gẹ́gẹ́ bá ṣe júwe rẹ̀ gẹ́gẹ́ bí àgbà adigunjalè èyí tó ń da gbogbo Ìṣàgámù ní ìpínlẹ̀ Ògùn tó ti ń dà láàmú láti bí ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn gẹ́gẹ́ bí àlàyé Ọmọlọ́lá
Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó sọ dímọ̀ pé lọ́jọ́ ìṣẹ́gun tí ń ṣe Tuesday ó ní ọwọ́ ba arákùnrin ọ̀hún lásìkò tó fẹ́ na pápá bora kó sá kúrò ní Ṣàgámù lọ sí Ìkòròdú lẹ́ni tí wọ́n ní ogun ọ̀kadà bàjáàjì èyí tí kò ní nọ́mbà ní ara ètò mú kí àwọn agbófinró kí wọ́n tètè fura mọ́ tó sì ṣe ìwádìí rẹ̀ fínífíní nígbà tí wọ́n tú àpamọ́wọ́ rẹ̀ tó gbé dání tí ń ṣe báàgì níṣẹ́ náà bá ìbọn ìléwọ́ ti ìbílẹ̀ pistol àti ọta ní inú báàgì náà báyìí náà ṣe fi páńpẹ́ òfin gbé tí wọ́n sì gbé lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn níbi tó ti jẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo adigunjalè lòun òun sì ti ń ṣọṣẹ́ ní Ṣàgámù kó tó di pé òun fẹ́ padà lọ sí Ìkòròdú báyìí ó ní Ìkòròdú gan lòun fi ṣe ibùgbé ṣùgbọ́n máa ń digun jalè ní Ṣàgámù kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó ti ṣẹ́gi báyìí Ọmọlọ́lá Odùtọ́lá ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ó ní nísìnyí tọ́wọ́ ti bá yóò jẹ́wọ́ àwọn tó kù tí wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú ọ̀hún láti máa domi àlàáfíà ìpínlẹ̀ Ògùn láàmú ó sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé àwọn kò ní tẹ́tì àwọn ò sì ní sinmi bẹ́ẹ̀ làwọn ò ní sùn àwọn ò ní wo àfi ìgbà táwọn bá tó fi páńpẹ́ òfin kó gbogbo àwọn oníṣẹ́ láabi tán domi àlàáfíà agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ògùn láàmú. Àwọn agbébọn máa ti ṣe ikú pa olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì tán jí gbé ní ìpínlẹ̀ Kaduna báyìí gẹ́gẹ́ bí ilé ìjọsìn catholic diocese ti Kafancha ní Kaduna bá ṣe fi ìdí ikú olùṣọ́ àgùntàn Reverend Sylvester Okechukwu èyí tó jẹ́ ti olùṣọ́ àgùntàn ní St Mary Catholic Church tó wà ní Tachira ìjọba ìbílẹ̀ Kawura ní ìpínlẹ̀ Kaduna bá ṣe fi ìṣẹ̀lẹ̀ rẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n ti ṣekú pa olùṣọ́ àgùntàn náà tẹ́ bá gbàgbé lálẹ́ ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ kẹrin inú oṣù tá à ń lò lọ́wọ́ yìí oníròyìn náà jáde wípé wọ́n ti jí olùṣọ́ àgùntàn náà wọ́n jí gbé wọ inú gbésálọ ṣùgbọ́n sí ìyàlẹ́nu lánàá òde yìí ní ìròyìn rẹ̀ náà jáde wípé àwọn ajínigbé náà wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi olùṣọ́ àgùntàn náà légbodò nígbà tí ẹni tó jẹ́ gíwá ìjọ ọ̀hún Reverend Jacob Shanet tó fi ìdí ìròyìn múlẹ̀ ó ní àwọn kò tiẹ̀ mọ ohun tó ṣe okùnfà kí àwọn agbébọn ọ̀hún tí wọ́n fi ṣekú pa ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn náà ó sì júwe olùṣọ́ àgùntàn pé ó jẹ́ olùfọkànsìn tó sì jẹ́ oníbẹ̀rù Ọlọ́run ọba lásìkò tó wà ní òkè pẹ̀ kó tó di wípé àwọn oníṣẹ́ láabi náà wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò. Àwọn báńdíìtì ti pàlúrun tán pátápátá báyìí wọ́n ṣekú pa fìjìláńtẹ́ 12 wọ́n tún jí àwọn 4 gbé lọ ní ìpínlẹ̀ Zamfara lábúlé tí wọ́n pè ní Sabuwar Tunga yún Adaka ward ìjọba ìbílẹ̀ Bukuyum ní Zamfara ní ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tún ti wáyé lánàá òde yìí gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fáwọn oníròyìn wọ́n sọ dímọ̀ wípé àwọn báńdíìtì agbésùmọ̀mí agbébọn ọ̀hún ó ní wọ́n ṣe ìkọlù sí abúlé tá a dárúkọ yìí níbi tán ni wọ́n ti jí àwọn ènìyàn 4 gbé wọ inú igbó sá lọ nígbà tí ìròyìn náà tó dé ti ìgbọ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tá a mọ̀ sí fìjìláńtẹ́ ó ní wọ́n pa kìtìmọ́lẹ̀ tí wọ́n sì lọ ṣe ìkọlù sí àwọn oníṣẹ́ láabi báńdíìtì náà ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣe ni àwọn báńdíìtì ọ̀hún ni wọ́n ṣẹ́gun àwọn ikọ̀ fìjìláńtẹ́ ọ̀hún tó sì ṣekú pa àwọn 12 nínú àwọn ènìyàn tí wọ́n jọ ṣe ìkọlù síra wọn yìí ìṣẹ̀lẹ̀ náà ló gbomijé lójú àwọn olùgbé agbègbè ìpínlẹ̀ Zamfara pẹ̀lú bó ṣe ní ojoojúmọ́ ni àwọn báńdíìtì ni wọ́n ṣe náà sọsẹ́ gẹ́gẹ́ bí ni wọ́n sọsẹ́ bí ẹkùn apẹkọjẹ ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Zamfara àti ti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pé kí wọ́n wá ṣùgbọ́n àwọn ò torí wípé àtọ̀sán àtòru tó fi máa lẹ ó ní àwọn oníṣẹ́ láabi náà fi sọsẹ́ ní ìpínlẹ̀ Zamfara náà lásìkò tá a sì fi ń kó ìròyìn jọ àwọn 4 tí wọ́n jí gbé wọgbó lọ wọ́n sì wà ní àhámọ́ àwọn ajínigbé báńdíìtì náà tí wọ́n sì ti gba ìtúsílẹ̀ títí di àkókò yìí. Ǹjẹ́ tiẹ̀ tí wàá gbọ́ ti àwọn sọ́jà àtàjẹ́ tọmọ ogun ilẹ̀ yìí tán ya wọ iléeṣẹ́ amúnáwá ti ìlú Ìkẹjà lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ nínú fídíò táwọn ṣàfihàn rẹ̀ ní ṣe ni ìròyìn náà ṣàlàyé wípé àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí onámọ̀ ya wọ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti Ìkẹjà tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún ní ìṣekúṣe tán fi ìyà jẹ wọ́n níbi tá ti ní kan kúnlẹ̀ káwọ́ wọn sókè gẹ́gẹ́ bí ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ wọ́n ṣe ní àlàyé wípé
àwọn iléeṣẹ́ amúnáwá tìlú Ìkẹjà náà ò ní wọ́n yọ iná iléeṣẹ́ àwọn ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí sílẹ̀ látàrí wípé wọ́n ní wọ́n jẹ owó gọbọi owó tùlùtùlù èyí tí wọ́n ti jẹ kalẹ̀ ní gbèsè ètò sì mú kí iléeṣẹ́ mọ̀nàmọ́ná tìlú Ìkẹjà kí wọ́n yọ iná wọn kalẹ̀ inú ló wá bí àwọn ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí tí wọ́n fi kóra wọn wá ní èní tí ń ṣe ọjọ́ kẹfà oṣù kẹta ọdún tá a wà yìí níbi tó ti ní wọ́n kó àwọn òṣìṣẹ́ inú iléeṣẹ́ náà jáde tó sì ní kánkúnlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìyà jẹ wọ́n bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ á ṣàfihàn fídíò náà ní ṣókí kó máa jẹ́ ìdágbére fún ròyìn wa fún tásìkò yìí. Small video. Am I getting them? Small video. Am I getting them? ó dáa kì í dùn kó pọ̀ ṣókí ó ní ọbẹ̀ oge mọ̀ọ́dẹ̀mọ́gẹ̀ kí fìlà mọ̀ ṣe kọjá ìpín ìpéjú ní fi ń jẹ́ iyì fọmọlúàbí akíní wípé ẹ̀ṣẹ́ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ́ ìtẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú àkú bó ṣe bí ojú ọjọ́ ṣe rí Elédùmarè yóò máa pa wá mọ́ nínú ewu gbogbo ìmọ̀ fèyí ṣèlọ́ ìsìnmọ̀ fèyí ṣèdágbére èmi ní màá wá o ẹ̀yin náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ títí dìgbà tá a tún padà máa pàdé ó dàbọ̀ fún tásìkò yìí.